mímọ́ ọlọ́run ọba tó fi mímọ́ bora bí aṣọ kábíyèsí ẹlẹ́dùnmarè ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi ara mo tún dé lónìí bí ṣe èmi ni nítorí ẹni bí ẹni àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin olóríire ni táyé lolú èjìrá ara sókùn wọn bá ọmọ gbéralẹ̀ òdì ìdè ojúmọ́ rẹ ló mọ́ sílé ayé ọ̀pọ̀ lẹ́jọ́ ṣọdún tó kọjá dúpẹ́ lọ́wọ́ adánimágbàgbé ẹni tó ní òmò bẹ nínú ọlá ńlá okú ọdún okú yèédún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe lágbára ọlọ́run ọba táyé lolú òyìnlá ọba ọmọ wíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ kìsì ìbẹ́kẹsẹ́ ó bẹ́ wọlé alákìsà sọ̀wọ́dọ̀ onígbà aṣọ èjìrẹ́ ń bá bí ń bá jójójó èjìrẹ́ ń bá bí ń bá yọ̀yọ̀yọ̀ ó jàre ẹdúnjọ́ bí arásokùn ẹdún tí ṣeré orí igi adé orí rẹ ló rán mi wá bí rẹ̀mí lẹ́kùn mọ́ rírì rẹ gan ni aláṣẹ Remmy Gold advertising agency ìkápá àwọn ló wà ó jàre rẹ̀mí lẹ́kùn ló kú ọdún owó ọdún ọlá ọdún rẹ gbogbo ló sì mọ̀ ṣe lágbára ọlọ́run ọba òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa lè níwòyà mọ́dún ìgbàlẹ̀ rẹ̀ lé ní àwọlé rẹ̀ lé ní ọlálẹ̀ rẹ̀ lé ní kò sí bó ṣe lè pálí ayé tó onímọ̀ sáré ọmọ lágbára ọlọ́run ọba ìgbà rẹ tí wọ́n wù wá ọlọ́run ọba oníjẹ́kọ̀ ọ̀kanjú kú ó mọ̀ bẹ́ ní ọbẹ̀ níbẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nà pẹpẹ kó o gbó kó o tọ́ kó má fọdún eléyìí ṣàṣemọ́ ìgbà ọdún kan. Happy birthday Táyé Lolú it's your birthday many happy returns aya Remmy lẹ́kún kò pẹ́ láyé happy birthday.